Ẹ̀yin olólùfẹ́ fíìmù Queen of the Zanga, a ti mọ ọjọ́ tí fíìmù Queen of the Zanga àti mọ ọjọ́ tó máa jáde o. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni fíìmù Queen of the Zanga ó máa jáde. Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ òun ló máa jáde o. Ẹ má sọ pé a kò sọ fún yín o. Ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Queen of the Zanga. Àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù Queen of the Zanga tí ó bá jáde ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó ní fíìmù Queen of the Zanga ó máa jáde ò ní apá kejì rẹ̀. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Queen of the Zanga apá kejì. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù náà? Nǹkan tí ẹ bá rò pé ó máa padà ṣẹlẹ̀ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Nǹkan tí ẹ bá rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù náà ẹ tẹ̀ sí comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nínú comment section. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù Queen of the Zanga apá kìíní. Fáwọn tí ò bá ti wò ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì ọjọ́ rẹ̀ ó dìgbà.